Agudede àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ Karowin Media TV. Ẹ dákun ẹ bá mi share video, yẹ bá mi like, kẹ́dẹ̀ comment, ẹ bá mi share video yìí dáadáa. Mo fẹ́ kó reach bàbá wa Ìmáàmù àgbà ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti àwọn tó bá yẹ kó kàn. Bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, eléyìí tẹ́ sọ lórí mímbàdí lọ́jọ́ Friday yẹn, èmi ò faramọ́. Bó o lẹ́sẹ̀ jáde tẹ́ sọ wípé àwọn Kìrìsìtẹ́nì, àwọn Mùsùlùmí kan lọ tò sẹ́yìn àwọn Kìrìsìtẹ́nì kan pé àwọn Mùsùlùmí kan wá tò sẹ́yìn wọn kan máa fi wọ́n da ẹ̀sìn Mùsùlùmí rú. Ṣé lè possible ṣá? Èmi rò pé ọmọ tó bá ti tayọ 20 years 20, 21, 22, 23 ó lójú bẹ́yàn bá ṣe lè bá sọ̀rọ̀ tí ó gbọ́. A jẹ́ pé àwọn tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wù wọ́n rí ibi tó wù wọ́n dúró sí ló jẹ́ kí wọ́n lọ dúró síbẹ̀. Ìyẹn àkọ́kọ́ nìyẹn. Intẹ́dẹ̀ ń wo yìí kékeré lọ́rọ̀ tẹ́yìn rọra sọ yìí ó lè fa hatred láàrin Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti Kírísítẹ́nì Ògbómọ̀ṣọ́. Torí láwọn Kírísítẹ́nì ní da ẹ̀sìn Mùsùlùmí rú. Intẹ́dẹ̀ sọ yìí kékeré tẹ́rọ pẹ́ sọ yìí ó lè dá nǹkan tó máa fa ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti Kírísítẹ́nì Ògbómọ̀ṣọ́. Ìjà ẹ̀sìn ń bọ̀ díẹ̀díẹ̀. Èmi ò dẹ̀ gbàdúrà kí ìjà ẹ̀sìn kó wá sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ dákun mi share fídíò yìí torí ìbẹ̀rẹ̀ ìjà lèyàn orí èyàn ò kí ń ròpin ẹ̀. Ọ̀rọ̀ yẹn àti kábíyèsí tẹ̀ ìsọ́ní last year lélẹ́yẹ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ bàbá àtọmọ ni ẹ yanjú ẹ̀. Ǹjẹ́ ńgbà tẹ́yìn ti bẹ kábíyèsí lórí mímbà lílòótọ́ fún Jímọ̀ méje sí ẹ lọ àfin gẹ́gẹ́ bí ọmọ pé mo wá lé bàbá mi o kábíyèsí ẹ má bínú ẹ wá sọ̀rọ̀ lórí social media ẹ mọ̀ bóyá oríṣun àbí oríṣun wọn tó bá láwọn ògbọ́n wọn lè láwọn ògbọ́n náà ṣe bọ́rọ̀ social media ni. Tẹ́ bá lọ fúnra ara yín tẹ́ bá ṣe wá òkè ọ̀dà mo lọ mo gbéra mi lọ mo lọ bá kábíyèsí ó sàṣòro kí bàbá tó lọ bá ọmọ ní lọ bá bàbá fúnra ara rẹ̀ ní lọ bá bàbá àti ó jẹ̀bi àtọ́jàre ọmọ ní lọ bá bàbá. Ká tó sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó clear dáadáa ẹ ní àṣẹ láti lọ bá kábíyèsí pé kábíyèsí ọ̀dà mo wá fúnra mi ẹ má bínú ǹjẹ́ ṣerú ẹ̀ ẹ wá bọ́ sórí mímbàrí ẹ ń sọ̀rọ̀ títí tẹ́ tó ń fi ta sí àwọn Christian dẹ̀ pọ́ìntì ẹni tó ń da Mùsùlùmí láàmú pọ́ìntì ẹni nínú Christian ẹni pẹ̀ ní dákọ ni kílódé dárúkọ rẹ̀ mo mọ̀ yín dáadáa náà ẹ lè dákọ ẹ wá fẹ́ dákọ rẹ̀ kò sí tí ó ṣe yín wá dárúkọ rẹ̀ ẹ wá ní pé Christian kan ọ wá pe àwọn Mùsùlùmí sọ́dọ̀ láìsí àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà ló pè sọ́dọ̀ so possible ṣá kò possible rárá kò possible. Ẹ má jẹ́ ká yí nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ìlú ìfẹ́ níbi tá a ti fẹ́ ara wa dáadáa ni tí Mùsùlùmí ò dẹ̀ mọ́ ẹ̀ Mùsùlùmí Kìrìsìtẹ́nì ò mọ́ ẹ̀ Kìrìsìtẹ́nì tó rà àti wọnú ara wa dáadáa àti wọnú ọmọ ìyá kan náà ni wá wọ́n tí gbogbo ilé bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó mọ̀ dàrú ibi tí ìfẹ́ bá dẹ̀ wà ní ìlọsíwájú mọ́ wà tí ò bá ti lè sí ìfẹ́ mọ́ ìlọsíwájú kankan ò ní wọ̀lú òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀yin ti débì kan ẹ ti lówó lọ́wọ́ àwa tá àti jẹ́ kankan tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ tá a jọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ má fi yẹn affect wa ẹ jọ torí Ọlọ́run ẹ má fi affect wa àwa fẹ́ dìde nílùú Ògbómọ̀ṣọ́ a fẹ́ jẹ́ èèyàn tí kò lámìlaka kí ló ṣẹlẹ̀ òkun ẹ̀wọ̀n orúkọ àwọn arúgbó náà ìgbà tọ́rọ̀ yóò ṣẹlẹ̀ ní last year náà same thing irú sísìn yìí ní last year náà nírú ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ti wá tán ẹlẹ́bẹ̀ kábíyèsí ọ̀dà kí wọ́n forgive and forget ẹ̀yin fúnra yín lọ sọ pé kábíyèsí o ẹ má bínú ọ̀rọ̀ bàbá àtọmọ ní ẹ forget and forgive so lẹ́yìn ìgbà ìyẹn ò tí wà tán lẹ̀ èmi tó ti ṣẹlẹ̀ báyìí nísìnyí so ọ̀nà wàá dà kéèyàn forget and forgive láàrin bàbá téèyàn ọmọ tó yàn bínú gan fúnra rẹ̀ tó bá rúdù síyàn ó ní iye ìgbà téèyàn tó dáríjì ẹ tó wá sọ yìí kò yẹ kó rí báyìí náà ẹ wá ní àwọn Kìrìsìtẹ́nì ṣé ẹ ti gbàgbé pé lọ́dọ̀ àwọn àná tẹ́ ẹ ti mẹ́kàdé ẹ̀yin fúnra yín lẹ sọ rí mímbàdí pé àwọn Kìrìsìtẹ́nì nífẹ̀ẹ́ yín gan o torí ti Mùsùlùmí ti Kìrìsìtẹ́nì ni wọ́n kó ìlú ti fún wa pàdé yín tí wọ́n jọ ń jó pàdé yín tó fàyọ̀ pàdé yín àwọn Kìrìsìtẹ́nì yẹn ló tún wá padà á di ọ̀tá yín báyìí àkọ́yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìlú Ògbómọ̀ṣọ́ ìlànà náà wà náà ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa rárá ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì ẹlẹ́sìn kàbàlá mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílùú Ògbómọ̀ṣọ́ mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ra ara wa ìkankan ò sì dí kankan lọ́wọ́ kí wàá lọ́dẹ dáyé pé social media ẹ fẹ́ free day ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn mọ̀ sọ àwọn adẹ̀ ń jáde tá a bá débi kan wọ́n mọ̀ pé ọmọ Ògbómọ̀lúwo ni ojú ọmọ tiwa kan sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí torí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn ni pé àṣẹ ìlú yín kọ́ ni ìmáàmù bẹ̀ àti ọba tí ń fa gágbága ni sọ̀rọ̀ yẹn dẹ̀ wá dà kọ́mọ ní ìmáàmù àti ọba ń bára wọn fà nílùú tá a ti jáde wá sódà ojú ti wà náà ojú ti àwa tá a jọ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ojú ti wà àwọn blogger àwọn sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan wọn ń jẹ lẹ́nu online tábà social media Facebook Instagram everywhere ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n ń sọ lẹ́nu ṣé kò sí lumi lẹ́nu ibo lẹ ti gbọ́ pé gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ kò dẹ́n ṣe pé àwọn náà kì í já ń lumi ṣùgbọ́n wọn gbé sórí social media ìjà yẹn tètè parí ọ̀rọ̀ tẹ́fẹ́ kó parí tẹ́tún wá gbé sórí social media bó ló ṣe tètè parí tó bá parí nílé ṣé yóò delete online àwọn kan ti bá ń sèfù ẹ̀ lọ́jọ́ wájú tó wọn ní delete ẹ̀ for life tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ sí ń bí yínú ẹ pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pè tẹ́ ẹ bá dẹ̀ sí lè pè wọ́n wá sí tẹ́ ẹ bá ń ṣe ni yóò pe àwọn tó ti lọ wá fúnra wọn kò nílò kẹsàn yìí náà ẹ nídìí ẹ kàn kéde fẹ́ níbi wá sí yín làwọn sọ pé ẹni tó yẹ ká tẹ̀lé ni níbi wá sí tẹ́ ẹ bá sọ lẹ́nu fúnra yín làwọn yóò tún wá pàdé yín padà tí wọ́n mọ̀ kírun lẹ́yìn yín. àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ ó yọ obì nínú apò ó sì tún yọ idà nínú apó ọ̀rọ̀ yìí kan náà ọ̀rọ̀ lè ba nǹkan jẹ́ lè tún nǹkan ṣe ẹ bá mi táàgì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bá mi táàgì wọn
ẹ tag àwọn tó bá yẹ kẹ́ tag inú bí àwọn Kristẹni Ògbómọ̀ṣọ́ gidi gan inú bí àwọn Kristẹni Ògbómọ̀ṣọ́ inú bí wọn gidi gan. ṣe rí alukoro kò dàbí ajákoro òun máa ń lọ síbi tí nǹkan ti ṣẹlẹ̀ ní kọ́lọ̀ sọ́mọ́ pé ń tẹ̀sí ọ̀dà o ń tẹ̀sí dá o gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń kọ right up olórí burúkú káàkiri ní online tẹ̀ ń post àwọn fídíò wèrè lọ́nline nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nípa ọ̀rọ̀ kábíyèsí ayé yín ti bàjẹ́ èmi ó dẹ̀ fi ẹrù tiẹ̀ kalẹ̀ yóò sì gbé ẹrù ẹlẹ́rù yóò sì lọ sórí burúkú mbẹ̀ òótọ́ ni mo sọ fún yẹn tó bá wù yẹn gbà tó bá wù yẹn má gbà ọ̀rọ̀ lé ẹlòmíì ìlú ẹlòmíì bẹ́ẹ̀ tí ò yanjú ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́ ń fẹjú sí bí ìbá ṣe pẹ́ ni títí ẹ ti bàjẹ́ tí ń wé ni ẹlẹ́ni kúnra náà ṣe rí mi dẹ̀ lọ́rọ̀ tó pọ̀ láti bá yín sọ ìdá ní òpèrè lẹ́rú àti mọ̀pẹ́rú ní tó rẹ̀yìn èsì ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ àwọn wèrè kan bẹ tí wọ́n ń sí Ògbómọ̀ṣọ́ bíbá yìí tó yẹ kí wọ́n kọ́ right up yẹn wọn àdẹ́sọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn kan bẹ tó yẹ kọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ẹ̀yin náà ní àǹkàlì ẹ̀ ní àǹkàlì rárá kò sí bó ṣe lè wò kórí ọba kan ló wà nínú ìlú bí bá ṣe pé ọba wájú ọba tó ní sùúrù sẹ́lẹ̀ bọ́ba mi ìdánwò káyé yín mọ́ ti bàjẹ́ dànù kí ayé yín mọ́ ti bàjẹ́ dànù ẹ̀yin tẹ́ jẹ́ mọ́ bíbí Ògbómọ̀ṣọ́ yìí ẹ fẹ́ ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ yìí lẹ́yìn tẹ́ ń kọ́ra ìtọ̀ lórí burúkú yẹn tẹ́ fi ń bu ọba ẹ fẹ́ ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ yìí torí pé kí ni ọ̀rọ̀ yìí ìmáàmù kọ́ lọ́rọ̀ yín ń sẹ́ ṣùgbọ́n ìmáàmù lẹ̀ fi ń kóbá ìmáàmù lẹ̀ fi ṣe kí ni lẹ̀ fi ń kóbá Dr. Tolias Imam ṣe rí àmọ̀ràn tèmi sí yín wípé gbogbo àwọn wèrè tí wọ́n kọ́ra ìtọ̀ lórí burúkú yìí tí wọ́n ń ṣe fídíò yìí ẹ má jẹ́ ń tàn yín kábíyèsí èsì ẹni téèyàn máa ń bá fi gágbága fúnra yín náà sọ wípé kábíyèsí o ìjà bàbá àtọmọ ńlọ́wọ́ ńlẹ̀ tó bá yá yọ parí so wá dáa kéèyàn wá pe ọmọ ìta àbí ọ̀rẹ́ yẹn níta pé máa bú bàbá mi sọ́dà bẹ́ẹ̀ irú ọmọ oníwó péyàn Imam ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ sẹ́yìn àwọn olórí burúkú tó ń kọ́ra ìtọ̀ yìí ìjà tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí náà fi ń kó bá wọn àdẹ̀fẹ́ kọ́ parí ṣùgbọ́n ẹ gbọ́ o àwọn olórí burúkú yẹn ò ní tán fẹ́ jẹ nínú ìlú ẹ̀yin lẹ jẹ mọ́mú o ààyè tí yín ó kọ yẹn làwọn fi ń ṣiṣẹ́ orí burúkú táwọn ṣe káàkiri o torí ìjà yín ni wọ́n láwọn ń gbé ọ̀tá yín dẹ̀ ni wọ́n ọ̀tá tó fojújọ rẹ ni ọ̀tá tó fi ojújọ rẹ ni ẹ kọ́lẹ̀ dáadáa torí tí wọ́n bá fẹ́ràn yín nítorí wà ń lẹ́yìn wọ́n mọ pẹ̀tù sí ni kò ṣe bó ṣe lù kórí bàbá ò lè máa bú ọmọ kẹ́nìkan wá fẹ́ kọ́yà fọmọ kò possible tó bá jẹ́ pé bàbá yẹn ló bí tòótọ́ káwọn kan wá jáde pé àwọn kọ́yà fọmọ àbíkọ́ mọ́mọ́ sọ pé àwọn wà wídùn láì ṣe pé yóò tún máa bẹ̀bẹ̀ àbíkọ́ tẹ́lẹ̀ pa bàbá mi sì ń bú mi lọ́wọ́ àbílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ẹ mọ̀ jà tanra wa ẹ̀yin tẹ́ ìjọmọ̀ ìlú yìí ìdàgbàsókè yìí ìlú yìí nìkẹ́ wa kábíyèsí sọ ọ̀rọ̀ tó pọ̀ ẹ mọ̀ jẹ́ tàn yín níbi tí wọ́n ní sùúrù dé kó tó di pé wọ́n sọ ilé tí wọ́n sọ ibi tí wọ́n ní sùúrù dé gbogbo wa la mọ̀ pé lásìgbà tí wọ́n ti dé orí àpèrè yìí ẹ lè gbọ́ pé tí kábíyèsí sọ̀rọ̀ àfolórí burúkú tó bá parọ́ ní ó jáde tó sọ pé òun gbọ́ pé ẹni tí kábíyèsí sọ tẹ́ ẹ̀dẹ̀ lílọ̀ láìrè ẹ lọ wá fídíò yẹn wá fún mi kí wọ́n fi proof mi wrong tó túmọ̀ sí wípé ìdàgbàsókè ìlú yìí lọ́jà àwọn ológun ẹ̀yin olórí burúkú tẹ̀ ń kọ́ra ìtọ̀ olórí burúkú kàkàkiri wọn tẹ́ ẹ̀ ń ṣe fídíò kàkàkiri wọn èyí tí ò bá fẹ́ káyé tòun náà bàjẹ́ kọ́mọ́dà sọ̀rọ̀ yẹn kọ́mọ́dà sí ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ bẹ̀rẹ̀ òótọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ní ẹ̀dá sí kò lóyún kọ́rọ̀ yẹn parí so kí wá lórí tẹ́ fẹ́ tó máa dákún ọ̀rọ̀ à ń jẹ èkúrúkó tán olórí burúkú yẹn tún gbọ́n ọ̀rẹ́ sáwò kí ni ìtumọ̀ ṣé torí tẹ́ ẹ fẹ́ jẹ ẹsẹ̀ fẹ́ ba tẹ́ fẹ́ jẹ ẹsẹ̀ fẹ́ bàjẹ́ ẹsẹ̀ fẹ́ ba ọjọ́ lára yín jẹ́ torí tẹ́ fẹ́ jẹ ìṣẹ́jú kan torí kí mọ́mù lè rí pé dá sáwọn torí pé wọ́n lè rí pé post fídíò ìmáàmù ààyè tẹ́yìn wà yẹn náà fẹ́ fi kó bá òótọ́ tẹ́mi sọ nìyẹn o ẹ ṣe fídíò yẹn jẹ́ kó rí tiwọn èmi ò rò wípé wọ́n ran yín ní gbogbo ṣẹ́ olórí burúkú tẹ̀ ń jẹ́ káàkiri torí àti jẹ ti yín náà ni àlùwàlá ológbò ọgbọ́n àti kẹrànjẹ ni ìmáàmù ẹ kìlọ̀ fún wọn tó bá yẹ pé tó wù yín kí nǹkan tí wọ́n lè yóò parí ẹ mọ̀ jẹ́ ń tàn yín ọba lónìlú ọba sì ní aláṣẹ àkọ́kọ́ nínú ìlú èmi ò sọ lórílẹ̀-èdè o ṣùgbọ́n nínú ìlú ọba aláṣẹ àkọ́kọ́ kì í pé méjì